pẹ̀lú ènìyàn tí ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run tí ò bá fún régédé ń yẹra fún ènìyàn. Àtìgbà tí mo ti mọ ẹni náà, ìbájọṣepọ̀ èmi àti Ọlọ́run Elédùmarè ṣe ló ń kún sí, ṣe ló ń rìn sí, ṣe ló ń jìn sí. Mo tún wá rí wọn gẹ́gẹ́ bí olùdarí ayé mi, ẹ tí mo rí gẹ́gẹ́ bí most superior boss, ọ̀gá mi pátápátá. Ìbájọṣepọ̀ èmi àti wọn, mo kẹ́kọ̀ọ́ rẹpẹtẹ, mo kọ́ ọgbọ́n, ìmọ̀ àti òye. Ṣùgbọ́n ètò wá dùn mọ́ mi nínú jù. Bible says that God resists the proud and He gives grace to the humble. Never see right to fair parun. Nǹkan tí mo dì mú jù nípa ẹni, ó ní àwọn òun gbà ní ìgbà. Ó ṣe wà wọ́n bá jáde everywhere á rí tìtìtìtì ṣùgbọ́n wọ́n wà so humble. Ìrẹ̀lẹ̀ ọ̀pọ̀. Wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Èyí tó wá ṣe pàtàkì jùlọ jù, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ gbọ́ràn bẹ́ẹ̀ yẹn jọ̀ọ́. Èyí tó ṣe pàtàkì jùlọ, òun rèé. Olúwa dá olúkálùkù, Olúwa dá wa sí ayé láti wá ṣe kí ni? Láti wá gbé ìgbé ayé ká fulfill destiny wa. Nípasẹ̀ ẹni yìí. Mo fulfill destiny mi, which is to help the less privileged people. Olúwa dá mi fún àwọn aláìní. Bí mo ṣe máa ń sọ láwọn Yorùbá wà pẹ̀lú mi, kò sí nǹkan míì tó mú mi wá sí ilẹ̀ Ifẹ̀ o. Kì í ṣe ọrọ̀, kì í ṣe òkè, kì í ṣe ọlá. Nítorí tíyàn bá ní ìtẹ́lọ́rùn láyé yìí, bọ́lọ̀ ṣe tẹ̀ wá gbà bẹ́ẹ̀. Àtẹ tó ń gbé 5-bedroom mansion, àtẹ tó ń gbé room and parlour, ibu ìkan náà la máa sùn. Àtẹ tó ń wa Range Rover, àtẹ tó ń wa Porsche, àti wọ́n tó ra ní ọ̀kadà, bàbá ní pátá màmá dé bẹ́ẹ̀. Wọ́n máa ní ká gbé mọ́tò wọnú họ́ọ̀lù. Nígbà míì kan tó wọ ọ̀kadà kan á tún á dì ju ẹ tó gbé Rolls Royce. Wọ́n á tún bu iyì fún ẹni yẹn ju ọlọ́lá lọ. Ṣùgbọ́n torí pé ìṣẹ̀dá mi ràn mọ́ àwọn aláìní, òun ni Ọlọ́run ṣe gbìlẹ̀ ṣẹ̀ mí sí ilẹ̀ Ifẹ̀. Ṣùgbọ́n ìwọ́n yẹ kó wá jẹ́ kó rọ̀ mí lọ́rùn. Ó wá lè wọ́n mi láti máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dìde fún aláṣẹ òrìṣà. Fún aláṣẹ. Akíkanjú ọkùnrin. Ọ̀rẹ́ Ọlọ́run Elédùmarè. Bàbá tó jẹ́ aṣojú gbogbo wa lónìí. Ọ̀ọ̀ni Adéyẹyè, bàbá tó jẹ́ ẹlẹ́sìn mẹ́rìndínlógún. Mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ orin. Yes ma. Nítorí bàbá wa ti sọ síwájú, ó yẹ má rí omi gẹ́gẹ́ bí ordinary omi o. Omi yìí. But ìyàn kan wọlé bíbí láìpẹ́, everybody kígbe gàgá. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn, kí nìdí? Mo rántí oṣù kẹta sẹ́yìn sí báyìí, 3 months ago. Akọ̀rin, àgbàtà ṣe omi kan, ọjà Ifẹ̀. Wọ́n wá sọ fún mi pé ó ní ọjà kan, àwọn fẹ́ kí n ṣe ọjà yẹn. Ọjà yẹn ló tóbi jù nínú gbogbo Ifẹ̀. Omi kankan dẹ̀ la máa ń ṣe sí gbogbo ibi. Àwọn ní rárá o, torí ọjà yẹn tóbi gan, omi méjì la máa ṣe. Ẹ̀mí Ọlọ́run ti ṣe kí ni? Nígbà tí mo dẹ̀ mọ ọ̀gá tí mo ní, bàbá mi, ìfẹ́ mi, ọ̀rẹ́ mi. Tí mo fi mọ ìṣẹ̀dá wọn bí wọ́n ràn mọ́. Á
and it shall be given. Àṣẹ pé ó ti ṣe Ọlọ́run ṣe wá láàánú. Àwa máa bọ̀ lógo rẹ̀ nítorí kò ṣe wá láàánú. A máa bọ̀ lógo rẹ̀. Ẹ bá mi kọ́ ọ. Ó ṣe wá láàánú. Ó ṣe Elédùmarè. Àwa máa bọ̀ lógo rẹ̀. Ọba tó ṣe wá láàánú. Àgbólógbò rẹ̀. Ìdákẹ́jì orin yẹn wá lọ báyìí. Nítorí mo sọ síwájú pé bàbá wa is God personified. Onírìṣà ṣe wá láàánú. Àwa máa bọ̀ lógo rẹ̀. Adéyẹyẹ ṣe wá láàánú. Àgbólógbò rẹ̀. Ó yẹ bá mi kọ́ o, ẹ ṣé o. Adéyẹyẹ ṣe wá láàánú. Àwa àgbólógbò rẹ̀. Adéyẹyẹ ṣe wá láàánú. Àgbólógbò rẹ̀. Ẹ ṣé o, wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú ìbàdàn tí wọ́n jẹ́ kó rẹ̀ mí. Torí bàbá mi ó rọrùn. Ṣùgbọ́n tó bá ti wà pẹ̀lú mi, wọ́n á kà mí láyà. Ẹ bá ti sọ ti rí bẹ́ẹ̀ lọ́nà, wọ́n á kì mí láyà. Wọ́n sọ pé mo ti màdámù ẹ ti sọ, ó máa rí bẹ́ẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn HAI team members. I really appreciate you. Oníwákàtí àwa tọ̀wọ̀tọ̀wọ̀ tó síwájú lọ ṣí méjì ní o ìṣẹ̀yọ̀kan. So bàbá mi ló máa ṣíwájú láti rọ́ṣà gbogbo wa lọ ṣe. Ó yẹ bá wa fi bí ilé o. Ẹ jẹ́ kí bàbá ọba àti olórí bàbá Ògúnwùsì èkéje àti ọba bàbá. Ẹ jẹ́ ká máa bọ̀ bí bí àwọn àgbà ìṣẹ́ ẹ ṣe àdúgbò. Microphone. Mike. Mo ṣiṣẹ́. Ní orúkọ Ọlọ́run alààyè. Ọlọ́run ọba tó fi ìdí ayé sọlẹ̀ lórí òkun wa ìṣòro. Ó pè kalẹ̀ lórí nínú ohun gbogbo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oore ọ̀fẹ́ tó fi fún wa. Kó lè dùn bẹ́ẹ̀ ní ilé ẹ̀fẹ̀. Àti ní gbogbo ọjà tó kù náà wò ó bẹ̀rẹ̀. Ní orúkọ Ọlọ́run alààyè.
Ọlọ́run ọba tó fi ìyá ayé sọlẹ̀ lórí òkú ó gbé kalẹ̀ lórí nínú ohun gbogbo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó rọ̀ ọ̀fẹ́ tó kún fún wa ní ìlú Ẹ̀fẹ̀ àti ní gbogbo ọjà tuntun. Ọlọ́run máa ń ṣe nǹkan tuntun fún wa ní ọjà ilé yìí. Èyí tí olórí wa Tọ́pẹ́ ọmọ Adéṣẹ́gun olórí Ògúnwùsì. Gbogbo àwọn ẹlẹ́wà wọn aṣọ omi lẹ́nu nínú gbogbo ẹ̀dá àlàyé lórúkọ Ọlọ́run tí wọ́n bá Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀ tó bá ti ń lo omi ìyẹn láráyé pé Ọlọ́run àánú ló pè lómi ìyẹn nítorí máa ń gbọ́ tó bá ti gbómi sórí orí ẹ̀kú tuntun ẹ̀tọ́ ìlàlàáfíà tó bá ti mú fèrè tó ní ó lálàáfíà Ọlọ́run àánú ẹni tí ó bá jẹ́ pé ó ti wá nǹkan tàbí nǹkan míì látọjọ́ tó ti pẹ́ tó bá fi ìgbàgbọ́ mu omi kí lè rí ayọ̀ ó fẹ́ ní àwọn ọlọ́kùnrin máa bá wa bọ̀ ní ìgbóná máa wọnú ọjà ìtẹ̀síwájú tó wọnú ọjà àpamọ́wọ́ owó ìpàdé ìpèrè ọjà ní orúkọ Ọlọ́run tí bàbá ìjọ Ọlọ́run ọmọ ìjọ Ọlọ́run tó Ẹ̀fọn akọ́pù kọ́ọ̀pù. Wọ́n ní kẹ́kọ̀ọ́ kalẹ̀. A máa rotate. Omi ayọ̀ ni o. Omi ayọ̀ ni o. Ẹ máa mú o.
Go to the other side so that we will stay there. Let that phone. Orí tí olórí wa àtàbà, olórí wa olómi ìyè, orí tó ṣí tó bẹ́ sílẹ̀ fún àárín